I made a video. Why can't Nigerians speak up? Why are they holding us in chains? Why do they feel like everything that we do, they have ways to control us? Let me tell you guys on the NYC board or whatever. If you guys have come together and you like, maybe you're not calling me one by one to threaten me, that's fine. You can do whatever you want to do. Because I know that you guys already ibo là ń lọ lórílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ẹ wò wọ́n kidnap èèyàn lọ́tún wọ́n kidnap èèyàn lósì náà Tinubu ó fẹ́ kí ọmọ rẹ̀ tó ti jẹ́ Ṣèyí Tinubu kó ti wá jẹ gọ́fúnà lẹ́kọ̀ọ́ ìyẹn wà àwọn ọmọ tó ń parí school àwọn ọmọ tó ń ṣe tán ṣàfù tán tíjọba ní ká máa fún wọn ní 70,000 wọ́n lọ fún wọn ní 33,000 báwo la ti fẹ́ dàgbà sí ní orí ilẹ̀ Yorùbá báwo la ti fẹ́ ní tẹ̀síwájú nígbà tí nǹkan tí gọ́vnà bá ní tí pẹ́sidẹ́ntì bá ní kẹ́ ṣe tẹ́ ẹ̀ lè ṣe tó ṣe tapo ara yín lẹ̀ ń dù tẹ́ ẹ̀ jẹ́ káwọn ọmọ tó kàwé tó bí wọ́n náwó tán nára tẹ́ ẹ̀ jẹ́ kán fẹ́ ní lọ síwájú tẹ́ ẹ̀ fẹ́ káwọn náà tẹ́gbẹ́ láàrin ẹgbẹ́ wọn kí náà wá lọ skul fún láti kán déèyàn àti láti kán lókìkí ṣebí nǹkan tí òbí wọn fúnra wọn lọ sí skul nìyẹn káyé náà fi lè mọ̀ wọ́n káyé náà fi lè dé káyé náà fi lè gbé nǹkan rere ṣe ẹ wo bó ṣe ń tẹ́sí ọmọ ọlọ́mọ náà ẹni ọmọ bàtà kidnap náà òun náà sọ̀rọ̀ jáde a ní ká pé yá kẹ́fíbọ́dì máa lọ tiwọn káwọn Fúlàní máa lọ tiwọn káwọn Yorùbá ká máa lọ tiwọn àwọn Fúlàní làwọn ò ní gbà ìjọba náà ti bá wọn lọ́wọ́ sí ìjọba gan orí kankan ṣe sọ̀rọ̀ tó wọn lẹ̀ pọ́nsẹ̀ kidnap kékeré náà kidnap àgbàlagbà náà kidnap arúgbó náà kidnap ọ̀dọ́ ẹjọ́ là ń lọ lórílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ẹ wo fídíò tí mo fẹ́ play fún yín. ògòyìn ọmọ náà tún fẹ́ gbé ògòyìn fún ọmọ tún máa lò ó ẹ̀yin lórí ìfìtì ògbógó mi fún mi Olúwa gbogbo mi fún mi àwọn kan ti dìtẹ̀ láti gbogbo mi fún ọmọ wọn èmi ológo lè Olúwa gbogbo mi fún mi ẹ̀yin lè kọ́ ṣẹlẹ̀ kẹ́ máa kọrin yìí o pé kó ló agbá yín gbogbo yín lọ bàbá Tinubu ti lò ògòyìn bàbá Tinubu ló sọ pé tí òun bá sùn Èkó sùn tóun bá jí Èkó sùn tó mú orí gbogbo yín gbogbo ẹ̀yin Lagos ta ló pè mí tó mú orí gbogbo yín tó sọ sínú tó fi sínú handkerchief tó fi sínú àpò ẹ̀yin Lagos ọ̀rọ̀ yín fàdúrà o Ọlọ́run ọba ọ̀rọ̀ yín fẹ́ àdúrà mo bọ̀ ẹ jẹ́ fi sí silent on for disturb me ẹ̀yin Lagos ọ̀rọ̀ yín fàdúrà o bàbá Tinubu tún fẹ́ fi Ṣèyí Tinubu ó tún fẹ́ fi jẹ gọ́fúnà Lagos state ṣọ́mọ Lagos ni wọ́n ni ṣé bàbá Ọ̀rágbìjì ni wọ́n ṣe gba ìlú wọn lọ kó lọ jẹ gọ́fúnà níbẹ̀ kí ló dé ẹ̀yin ọmọ Lagos ẹ dìde o ṣé kò wá sọ lóríire kankan ní Lagos state ni kò sẹ́ni tó nógo kò sọmọ ológo kankan ní Lagos state ni ẹ̀yin ọmọ Èkó ẹ dìde o Tinubu ti ń lògo yín o ó tún ti ń gbògo yín fọmọ yín o ó tún ti fẹ́ gbògo yín fọmọ yín ó tún ti fẹ́ gba ògo yín ó tún ti fẹ́ kọ́mọ yín máa lọ Ṣèyí Tinubu á tún lògo yín á tún lògo ọmọ tẹ́tí bí á tún lògo ọmọ yín ìrandíran yín ẹ̀yin ọmọ Lagos ẹ dìde o èwo ni a rí bàbá rọmọ bàbá jẹ pírẹsidẹ́ǹtì ó tún sì lọ ọdún ó fẹ́ lọ sí fún ọdún mẹ́jọ ọmọ náà tún máa jẹ gọ́vnà kí ló dé ṣàwáyé yín ni bàbá Tinubu ẹ ṣe wà selfish báyìí ẹ wò ẹ bá sọ pé mo rude o respect is reciprocal àgbàlagbà tí ó bá respect work in both ways àgbàlagbà tí ó bá respect ọmọ ìkéré máa disrespect ẹni bó ṣe wà nìyẹn kò sàgbàlagbà kankan nílẹ̀ Yorùbá tó respect wa wọ́n respect wa wọ́n pọ́n wálé wọ́n insult sensibility wa wọ́n tàì pẹ̀lú brain wa wọ́n ti sọ brain wa di toy wọ́n play on intelligence wa so intelligence wa wọ́n play on it so àgbàlagbà tí ó bá rí ọmọ ìkéré fi ọmọ ìkéré máa disrespect eléyìí ò dẹ̀ ṣe sọ̀rọ̀ disrespect ẹjọ́ tó lọ ẹ jẹ́ ká gbọ́ ọmọlúwàbí kúrò kí ló ń jẹ́ ọmọlúwàbí ẹ ká gbọ́ ọmọlúwàbí sẹ́gbẹ̀ẹ́ kan náà ká dì pẹ̀lú àwọn bàbá yìí ká bá dì pẹ̀lú wọn tó ká gbọ́ ọmọlúwàbí wọ̀ kí ni nǹkan tó dé ẹ̀yin ọmọ Lagos ṣé tí wọ́n jẹ́ kí Ṣèyí Tinubu àwa ti ẹ̀ máa gbalẹ̀ Yorùbá wa náà kó tó dìgbà yẹn àwọn máa gbalẹ̀ Yorùbá wa agbára Ọlọ́run àtìlẹ́yìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yin ọmọ Lagos ẹ tó fẹ́ kí Ṣèyí Tinubu kó tún jẹ gọ́fúnà lẹ́yìn lórí ni ó ti sọ́dọ̀ oyè ìdílé ẹ̀yin ọmọ Lagos ó ti sọ́dọ̀ oyè ìdílé kí ló ń porúkọ ẹ̀ Fọláṣadé Ìyálọ́jà Fọláṣadé Òjó Ìyálọ́jà òun Ìyálọ́jà gbogbo Nàìjíríà ìyàwó wọn náà Rẹ̀mí Tinubu Rẹ̀mí Tinubu ìyẹn náà jẹ́ sẹ́nétọ̀ fún 16 years àárí kókó kò sí tátà lójú yányàn òun ló tún di first lady ní ìsìn tó sọ pé òun ìyá 250 million láì sí nǹkan kan láì rí nǹkan kan ìyá 250 million lẹ́nu lásán ọmọ Tinubu jẹ́ president èmi ló kàn ìjọba èmi ló kàn
àwọn ti jẹ́ pírẹsidẹ́ǹtì wọ́n tún fẹ́ kọ́ ọmọ wọn náà ó di gọ́vnà àwọn èyí tó wà lóyìnbó náà tún wálé wọ́n tún gbé wọn lórí ẹ̀yin ọmọ Lagos ẹ dìde ẹ wake up ṣé bọ́ sẹ́ pé Èkó kí n kó ṣá ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ti kó ṣá o ẹ̀yin Lagosian ẹ ti kó ṣá ẹ dìde ẹ má sùn ẹ wò tí kí ló ń pe Ṣèyí Tinubu láì tiẹ̀ tí di gọ́vnà rárá ó ti ń lò gbà bíi pírẹsidẹ́ǹtì tó bá di gọ́vnà ńkọ́ ẹrúgo eléyìí máa wọ́ọ̀sì ju bàbá ẹ̀ lọ ẹ jẹ́ fi fídíò kan wọ̀nyí eléyìí ó máa wọ́ọ̀sì ju bàbá ẹ̀ lọ Ṣèyí Tinubu tèmi wò yìí ó máa wọ́ọ̀sì ju bàbá ẹ̀ lọ ẹ jẹ́ fi fídíò wọ̀nyí ẹ wá wò. Ṣẹ́ẹ̀rì kò tí ì jẹ́ gọ́vnà nìyẹn o ẹ wáyé káyé tó ń jẹ ta ló ń pè mí mo ti fi silent ẹ wáyé káyé tó ń jẹ eléyìí máa wọ́ọ̀sì ju bàbá ẹ̀ lọ ọmọ àlè lélẹ́yìí gbà Ọlọ́run kò dẹ̀ sọ ọpọlọ kankan lórí ẹ̀ ọmọ àlè gidi gan lélẹ̀ eléyìí máa wọ́ọ̀sì ju bàbá ẹ̀ lọ ẹ wáyé káyé tó ń jẹ ẹ wo tí Ṣèyí Tinubu bá jẹ gọ́vnà Lagos State ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kékeré lè tí bàbá ẹ̀ máa ṣe eléyìí àwọn ọmọ Gen Z yìí ṣàbí àwọn ọmọ millennium la máa pè àwọn eléyìí wọ́n bá àdìgan ni wọn àtàwọn set àwọn ó lè fọjú orí jùlọ o èyí tó ṣe bí aràn yẹn tó ṣe bí ọmọ pẹ́nu yẹn gọ́vnà Lagos State Sanwó-Olú àwọn eléyìí wọ́n bá àdìgan àwọn tó bá àdìgan làwọn eléyìí á ta gbogbo Nàìjíríà á ta gbogbo kì í ṣe Lagos State nǹkan á ta gbogbo Nàìjíríà pátápátá àwọn abúṣẹ́njà wa kò lè yín lọ́wọ́ eléyìí ẹ jẹ́ dìde ẹ̀yin ọmọ Lagos State ẹ dìde eléyìí máa wọ́ọ̀sì ju bàbá ẹ̀ lọ Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ eléyìí máa wọ́ọ̀sì ju bàbá ẹ̀ lọ ẹ má gbà kó jẹ́ o kí ló dé bàbá Tinubu ẹ máa rí iṣẹ́ o ẹ máa rí eléyìí ṣe o kí ni nǹkan tó ń ṣe yín gan pàápàá ìwà wàrà yìí ti pọ̀ jù ẹ wà selfish ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ ẹnu mi gan pàápàá ẹnu mi Ọlọ́run ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wà selfish bàbá Tinubu kí ló dé ebi ń pa àwọn èèyàn ẹ̀yin nìkan ni ṣẹ́yìn nìkan ni ṣàwáyé yín ni ẹ wá wò ń tọ́ nǹkan tí mo sọ fún yín pé Ṣèyí Tinubu dẹ̀ máa burú gan o Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ ẹ rí bí ó ṣe ń ṣe ni ẹ rí bí ẹ jẹ́ kí n fi fídíò kan wọ̀nyí nǹkan tẹ́ máa fi mọ̀ yí pé Ṣèyí Tinubu máa wọ́ọ̀sì ju bàbá ẹ̀ lọ Ọlọ́run ẹlẹ́gbàá ẹ wá wo fídíò kan tẹ́ máa fi mọ̀ yí pé ọmọdé yìí máa burú Ṣèyí Tinubu máa burú ju bàbá ẹ̀ ní ṣé bàbá Tinubu burú silent killer kan làwọn ni silent killer tí bàbá Tinubu bá fi pa gbogbo Nàìjíríà tán ní mọ̀ kí ṣe pọ́n burú àwọn ò burú but silent killer ni wọ́n ṣùgbọ́n Ṣèyí Tinubu yìí eléyìí máa burú tó yẹ pé ìjọba ológun ní títí òun máa fi ṣe ẹ jẹ́ n fi fídíò kan wọ̀nyí tẹ́ máa fi mọ̀ ó lọ sí ibi tó ìsọkúsọ tó ń sọ pé tó ní bàbá òun ẹ wá gbọ́. When he was tall to when he became president. The only president that considered youth as soon as those. The only president that created a platform for young people to thrive. The only president that has created a policy that benefits everybody. The only president that's not trying to enrich his own pockets. And you're telling me no. Let's address this. The Easter program was one where I wanted to come and pray fast with my parents. It is something that the Weather Foundation has been doing for over 6 years in Lagos. Something that we have done every single day by breaking and having Easter with 2,000 people every single day. And we
last year, we sent over 20,000 buses alone to the northwest and another 10,000 to the northeast. And now they're saying he's only bringing gospel to the north and giving good to the south. Let's listen. In the north, we have done educational school programs. In the north, we have given iPads out. Everything I say, we are the future. We know what it takes. We know what it's going to take because we come together as a group to work together. Shadow hard, shadow soul. Every other country, when the future is rí bó ṣe ń ṣe bí ètò wà lórí kolos eléyìí tẹ́lẹ̀ bá di gọ́ọ̀nà eléyìí ò lè láàánú mẹ̀kúnnù o kò lè sí àánú ọmọ Yorùbá lójú ẹ̀ ọmọ Nàìjíríà torí tó bá tiẹ̀ kò lè jẹ gọ́ọ̀nà náà tó bá tiẹ̀ jẹ gọ́ọ̀nà eléyìí ò lè láàánú o kò lè láàánú àwọn èèyàn o rí bó ṣe ń ṣe bí ètò wà lórí kolos èyí tó ṣẹ̀ mú ṣíṣà tán ọ̀dájú leléyìí o eléyìí ò lè láàánú mẹ̀kúnnù rárá o eléyìí dájú gan ó lè má dájú ju bàbá ẹ̀ lọ o tẹ́lẹ̀ àjú ti bàbá ẹ̀ lọ o ọ̀dájú ni Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ ẹjọ́ ẹ bá mi bí léèrè tó ń pọ́n bàbá ẹ̀ lé níbi tó lọ ẹjọ́ ẹ bá mi sọ wípé going to 2 years tí bàbá ẹ̀ ti dórí oyè kí ni bàbá ẹ̀ ṣe bàbá ẹ̀ mọ́rán sí bàbá ẹ̀ ni ẹ bá mi bí léèrè pé kí ni bàbá ẹ̀ ṣe sílẹ̀ Yorùbá kí ni bàbá ẹ̀ ṣe sí Nàìjíríà ẹ jẹ́ kí n ṣe ìpa ti Nàìjíríà kò sẹ́sẹ́ tó kù ní pẹ̀lú Nàìjíríà náà kí ni bàbá ẹ̀ ṣe sílẹ̀ Yorùbá ẹ bá mi bí léèrè ọmọ àlè ni ẹ sọ bẹ́ẹ̀ fún ọmọ àlè ni ẹ ṣèyí ọmọ àlè ni ẹ owó àtàkọ́bí mi lẹ́gbẹ́ àkọ́bí mi firstborn mi wà tí ẹ lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni àkọ́bí mi tiẹ̀ tún bẹ́tà ju ti tiẹ̀ lọ torí pé ìwọ òfin ọwọ́ ẹ̀ ṣiṣẹ́ owó orí lájọ tó ti délé ayé owó wa ló ń ná owó àbúlé fi ń ṣàbùlá lè ju tó bá fún lówó owó wọn ló ń fún òfin ọwọ́ ẹ̀ ṣiṣẹ́ ajé ọmọ tèmi níṣẹ́ gidi lọ́wọ́ àkọ́bí mi ó ju ẹ lọ ọmọ àlè ni ẹ. nígbà tí bàbá Awólọ́wọ̀ tó ṣe prime minister nílẹ̀ Yorùbá bàbá Awólọ́wọ̀ kọ́ primary school fún wa ilé ìwé ọ̀fẹ́ Awólọ́wọ̀ ló lè ṣe free education Awólọ́wọ̀ ló lè ṣe bàbá Awólọ́wọ̀ wọ́n ṣe primary school fún wa bẹ́ẹ̀ ni kí ni bàbá ẹ̀ ti ṣe omi èkó òdàdè níyì kí ni bàbá ẹ̀ ti ṣe tó ń pọ́n bàbá ẹ̀ lé ọmọ àlè ni ẹ Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ ẹ̀yin ọmọ Lagos state ẹ̀yin Lagosian ẹ má jẹ́ kó di gọ́vnà o ẹ má jẹ́ kó di gọ́vnà o gbogbo ṣẹ́rí bàbá Tinubu bó ṣe wà yẹn bàbá Tinubu ní ojú kò débi wípé bàbá Tinubu fẹ́ ní owó ju Nàìjíríà gangan fún ara ẹ̀ lọ bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ ọmọ Nàìjíríà tẹ́ bá gbà ó fẹ́ ní owó ju débi pé Nàìjíríà gbogbo Nàìjíríà pátápátá ẹ máa yá owó yá owó ní ọwọ́ bàbá Tinubu refinery tí bàbá Tinubu ní gbogbo refinery tó ní owó Nàìjíríà ló fi ṣe oil well bàbá Tinubu owó Nàìjíríà lọ fi ṣe àìmọye oríṣiríṣi nǹkan ó tiẹ̀ ní fídíò kan mi ìráyè lé nítorí mò ń lọ síbi iṣẹ́ tí máa ṣe tán báyìí nísìnyí máa gbé wá ní ohun tí bàbá Tinubu tó ṣe fún Nàìjíríà ẹ̀yin ọmọ Lagos ẹ má gbà ó ẹ rí bó ṣe ṣe bí ètò mukolos ẹ rí tó ń ṣe bí ètò wà lórí ẹ má jẹ́ sọ òyìnbó ẹ̀ ọdún náà mi monetize page mi ìgbowó lórí ẹ̀ but mi kàn fẹ́ sọ ni language mi kàn fẹ́ sọ ni kì í ṣe pé bí nǹkan tí bá sọ pé bí Facebook máa block mi ìgbowó èmi ń ṣe léyìí fún pé kí ràn mí lè bọ́ lóko ẹrú ni mi ìgbowó lórí nǹkan kan ẹ wo bó ṣe ń ṣe tó ṣe bí ètò ẹ̀ṣẹ̀ fagbó tán ọmọ àlè ni ẹ wàláhì ọmọ àlè ni ẹ ẹ jẹ́ fi fídíò kan wọ̀nyí. Ọlọ́run ọmọ Nàìjíríà ẹni tí ń burúkú máa kàn kí ni disturb mi bí a kì í kó lójú kó mọ́ra torí ẹ̀mí ṣe kí n lò ẹni tí ń burúkú máa kàn mi Nàìjíríà never happen to us o
May Nigeria never happen to us. Ẹni tí ohun burúkú máa kàn tó máa kàn wá, Ọlọ́run má jẹ́ kó kàn o. Gbogbo ẹ̀yin wọn Nàìjíríà, tí n bá ní kí n sọ nǹkan tó wà lọ́kàn mi fún yín, kò ní dáa. Kò ní dáa. Ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí ọmọbìnrin yìí. Ọmọbìnrin kan tó jẹ́ wípé anyway, ẹ jẹ́ fi fídíò wọ̀nyí ná. Mo gbogbo yín náà lẹ ti máa rí o. I made a video talking about the Nigerian government and how terrible President Tinubu is, and I was crying in the video. So 30 minutes ago, I just received a call from the NYSC board, starting with the secretariat before the LGI. And for the secretariat, for the NYSC secretariat, I'm going to attach what she said, some of the things she said, so you guys will hear. I wasn't insulting the president, ma. I was only asking for accountability. Ma, are you threatening me? Hold down that rubbish. I'm not talking to your mate. Ma, she called me and she was shouting and she was threatening me to take down the video. And in my first mind, I'm like, wait, how did they get my phone number? And then I realized that every NYSC cover has to fill a file with your phone number and your address. I'm like, these people actually have my house address and they know where I'm staying. And now they are started calling me first to threaten me. It is so bad that you can't even just speak up about the government because they feel like they have chains to hold you. You're already calling me to threaten me. And I will literally attach what she said so you guys can hear. She was telling me that I was insulting the president. I never insulted the president. I said he's terrible. That is not an insult. It is a statement. And I did not go on and start saying, oh, Tinubu, you're this, you're that. I just said he's a terrible president. And it's okay for a government, for a body to identify that, okay, this person is actually terrible at their job. So why is it a problem that the NYSC government, NYSC secretariat, NYSC board will call me to threaten me? Like, why is that okay? That I can't speak up for something that is directly hurting me? Why is it okay that they will call me to threaten me under 24 hours that I made a video? Why can't Nigerians speak up? Why are they holding us in chains? Why do they feel like everything that we do, they have ways to control us? Let me tell you guys on the NYSC board or whatever. If you guys have come together and maybe you're not calling me one by one to threaten me, that's fine. You can do whatever you want to do. Because I know that you guys already have plans. The one that this one is calling me, the next person is calling me, that's fine. But now I'm putting it out here so you guys will see and you guys will know. NYSC, they have my house address and they're already calling me to threaten me. So in case anything happens, you will be very much aware where the problem started, because I did not say anything I shouldn't have said. The Nigerian government are not doing anything about the inflation that is happening, and it's causing us to be very depressed. I am depressed, and my bank account is going to zero, and I still have to live every day. And I'm asking the Nigerian government to do something about the inflation. And instead of me to get a call and say, okay, we are working on it, I'm getting a call saying that, oh, you're very stupid. Why did you do that to Tinubu? Take down that video. You did this, you did that. I just want you guys to know that this is what the NYSC board are doing, and in case anything happens to me, because they have my address, you guys know who to hold accountable. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà, ṣèjọba ológun la wà ní. Olúwatóyìn Deborah, ẹ ṣé gan, ẹ ṣé mo dúpẹ́. Ẹ jọ̀ọ́ ṣèjọba ológun la wà ní. Ṣèjọba ológun la wà ní, ṣèjọba ológun là ń ṣe ni. Ìjọba má lè sọ̀rọ̀. Ìjọba amúnisìn, ìjọba Tinubu. Nígbà tá a sì ní ìjọba ológun, rí pọ́mọ yẹn ti wà depressed. Ọlọ́run má jẹ́ kó wà depressed. Òun fúnra rẹ̀ tún fẹnu ara ẹ̀ sọ. Ọmọ ọlọ́mọ, owó tẹ̀ ń fún ọmọ tí ìyá tán fi iye bí owó tán fi rán lọ sí ilé ìwé tó wá jáde tẹ́ wá ń fún ní 30,000 àbí 33,000 lẹ́ fún. Gọ́ọ̀mẹ̀ntì tẹ̀sí máa sọ pé kí wọ́n máa fún wọn ní 77,000. Tí fún wọn ní 77,000 tẹ́ni kan máa fún wọn bóyá 33,000 lẹ́ ń fún wọn. Tí mo dẹ̀ mọ̀ pé nǹkan tó dé tí woman yẹn tó ṣe fi ń threaten ọmọbìnrin yẹn ni pé bóyá ó ti yẹ kó máa fún ọmọ yẹn ní 77,000 wọn tí fún wọn, àwọn kan ti ń kó sápò. Bí Nàìjíríà ṣe rí nìyẹn. Wọ́n ní orílẹ̀-èdè ti ń bàjẹ́, amúkùn ẹ̀wọ̀ ó ní ìsàlẹ̀ lẹ́ ń wò ẹ̀wò òkè. Àwa fúnra náà là ń ṣera wa. Bóyá ó ti sọ pé bí ó ti ní pọ́mọ yẹn fẹ́ tú àṣírí àwọn ni ló ṣe sọ pé kọ́mọ yẹn àbí àti pé nígbà tó mọ̀ ṣe fídíò àwọn ọlọ́nkọ tí òyìnbó rí nìyẹn. Ọmọ tó ti wà depressed tó ti ọlọ́wọ́n bá o tó wá sọ pé kọ́mọ yẹn wá sọ pé ká respect àgbàlagbà kan, àgbàlagbà olórí burúkú la fẹ́ respect.
ṣé àwọn náà respect ọmọ yẹn bó ṣe wà yẹn wọn ò respect ẹ̀ náà ẹ wá sọ pé ká respect àgbà àbí kò fẹ́ da fúngbà àbáyé àgbàlagbà òun fẹ́ bàjẹ́ ni àgbàlagbà tó bá pọ́n respect is reciprocal pọ́n lé lọ́rẹ́ yẹ mi sí ẹ tó bá pọ́n wálé la máa yẹ sí ìwọ tó bá believe kò lè yẹyẹ wa à á ṣojú ẹ̀ yàmàyàmà à á fojú ẹ̀ gbolẹ̀ à á tójú ẹ̀ mọ́lẹ̀ ni ẹ wá sọ pé kọ́mọ gbé kinní wálẹ̀ kó gbé fídíò tó ṣe wálẹ̀ tó fowó ara ẹ̀ ra dátà tó yẹ kó òun ló ní fóònù ẹ̀ ẹnu ara ẹ̀ ló fi ń sọ̀rọ̀ ṣé ìjọba má lè sọ̀rọ̀ láwọn àní ṣé ìjọba múnisìn là ń ṣe ni ṣé ìjọba ológun là ń ṣe ni ọmọ ń sọ ẹ̀dùn ọkàn ẹ̀ ẹni kó gbé fídíò wálẹ̀ lórí wípé ó sọ pé òun ra ẹyin 6,000 àbí 7,000 èlò ló pè tó dẹ̀ yẹ pé ní Aso Rock yẹn ẹ̀ fún ọmọ lọ́wọ́ ẹ̀ fún ọmọ ní 30,000 àbí 33,000 lẹ́ ń fún wọn ní ọ̀sẹ̀ tó dẹ̀ yẹ pé ní Aso Rock yẹn 50 million ló ń gbà every month wardrobe allowance kí ló ń pè food allowance share allowance table allowance mo fẹ́ yàgbé allowance mo fẹ́ tọ́ allowance owó girlfriend allowance gbogbo ẹ̀ 50 million tí ó bá jù bẹ́ẹ̀ yẹn lọ lẹ́yìn gbà ẹ wá ń fọmọ ní 30,000 ọmọ wa ń complain ó ń fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ olórí bí nǹkan wá sọ pé kó gbé wálẹ̀ àfi kí n má mọ orúkọ ìwọ tó sọ̀rọ̀ yẹn wàláhì oṣù kan ìwọ tó sọ̀rọ̀ yẹn máa dẹ̀ wá orúkọ ẹ̀ oṣù kan ni máa fi ṣe program fún ẹ máa gbé gbogbo kan nígbà kan ni máa pààyà lákùjá ìgbógun family ẹ̀ máa gbé jáde kò sí ohun tẹ́ fẹ́ fi mí ṣe wàláhì tàláhì sọ́bì láì làṣíláwà kò sí ohun tẹ́ fẹ́ fi mí ṣe Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ torí mo mọ ohun tí mò ń sọ Ọlọ́run òun tẹ́sìn ọmọ wọn lè ṣe bẹ́ẹ̀ lóyìnbó wípé kó gbé wálẹ̀ ṣó sọ̀rọ̀ tó jẹ́nu ẹ lọ ní kò sí ìjọba tí wọn kì í criticize bẹ́ẹ̀ ni kò sí ìjọba ọ̀hún à ń criticize ìjọba wípé kó lè ṣe nǹkan tó dáa ni kó lè do the needful ni la ṣe ń criticize ìjọba lè máa mọ̀ ẹ̀yin tẹ́ wà pẹ̀lú ìjọba olórí burúkú ara yín torí àtẹnujẹ yín ẹ lè má sọ fún ìjọba yìí pé bí ń pa aráàlú ẹ lè má sọ fún ìjọba yìí pé àwọn aráàlú pé wọ́n ń bínú so èyí tá a bá dẹ̀ ṣe tí ìjọba bá fi lè tó bá gbọ́ bí ó lọ sórí íńtánẹ́ẹ̀tì ó rí ni la ṣe ń ṣe so that ẹ lè máa sọ fún ìjọba yìí pé ara ni àwọn aráàlú ọmọ tó wá ń sọ̀rọ̀ tán ó tún wá ń sọ pé kó gbé wálẹ̀ kó rẹ ní dá fún ẹ oníṣoríire ìwọ tó sọ̀rọ̀ yẹn máa wọ orúkọ ẹ̀ kàn Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ó ní kó gbé wálẹ̀ ẹ yá wèrè ni mo dẹ̀ jẹ́rìí ọmọ yẹn ó tún ṣe part 1 ó ṣe part 2 bẹ́ẹ̀ ti ṣe part 3 gan pàápàá mo láìkẹ́ ọmọ yẹn Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ mo láìkẹ́ ẹ̀ àwọn olórí burúkú ẹ wá wo màá fi fídíò kan wọ̀nyí nísìnyí o àwọn Fúlàní tí wọ́n lọ ń jẹ oko lóko Ọlọ́run ọba wọ́n lọ ń jẹ oko lóko ẹ̀gẹ́ wọ́n dẹ̀ ń gé ẹ̀gẹ́ inú oko yẹn with confidence ni wọ́n fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn o pẹ̀lú ìgboyà wọ́n lọ ń gé oko lóko wọ́n ò rí wo àwọn olórí burúkú tó sọ pé kọ́mọdé yìí kó gbé fídíò ẹ̀ wálẹ̀ wọ́n ò rí fídíò yẹn o kọ́ fi wọn ìjọba wípé nǹkan tí àwọn Fúlàní tó ń ṣe fún àwọn àgbẹ̀ wa lélẹ́yìí o fídíò eléyìí rìn kiri o àwọn ìjọba wa náà ò rí o ẹ sọ pé ká má sọ̀rọ̀ ọmọ tó ń fi ẹ̀wọ̀nú ẹ̀wọ̀n ẹ sọ pé kó má sọ̀rọ̀ ọmọ tí ìyá fi owó gidi rán lọ sí iléèwé tó jáde tẹ̀ ń fún ní 30,000 tó jáde tẹ̀ ń fún ní 30,000 ẹ sọ pé oyin sọ ti Tinubu pé kó gbé fídíò wálẹ̀ ẹ ní ṣoríire látòkèdókè Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ ẹ wá wo eléyìí o ẹnìkan ló máa ní oko yẹn o ìjọba ò rí yẹn o àwọn wèrè. Fanya watu ya. Omila fanya pelota ni ya paki jinne. Wallahi fanya nzuri. Fanya dare. Wallahi dikai fanya. Tidak nure. Wai mai rumah muka sini. Tanya wai kok. Tanya. Tanya wala. Tanya. Dikari ala. Okay. Tanya kau kaya ana ya. Dikari ala dinura. Cara ini pun sekiro. Fanya angkat.
lónà bàtọ. ṣé ẹ rí Tinubu ò rí yẹn o àwọn Sàngbé tọ̀ ẹ̀wọ̀n ò rí o ìyá wọn Rẹ̀mí Tinubu tó ń sọ pé kó máa lọ dá oko etílé eléyìí ò tún ṣe oko etílé o oko gidi lọ́dà yìí o wọn ò rí o ìyá 250 million wọn ò rí o wọn ti dónítọ̀hún gbèsè o ìjọba ò provide kankan fún wa kò sí àlùbáríkà kankan tíjọba ṣe fún àwọn citizen o wọn ò ṣe kankan fún wọn ẹni tó tún ṣe wọn tún lọ jẹ oko ẹdẹ sọ pé kó máa lọ dáko ọlọ́mọdé àṣìṣe fún oníṣẹ́ ọlọ́mọdé àṣìṣe fún ayé ẹni tó ń ṣe iṣẹ́ tó dá oko tó bá lọ mú ẹ̀gẹ́ tó fi ń jẹ ọ tún gé with confidence ara wọn balẹ̀ ọmọ ìpáwọn làwọn nílùú ọmọ ìpè àwọn ní first citizen àwọn làwọn ní Nàìjíríà ọmọ ìpè bàbá àwọn Usman Dan Fodio ó ti sọ fún àwọn pé káwọn wá gba ilẹ̀ Nàìjíríà àdẹ bá wọn jà sí àwọn lọ ní Nàìjíríà wá kọ́lá ní Nàìjíríà àbá wọn jà sí ọmọ ọ ṣe with confidence ní pé orí ilẹ̀ àwọn làwọn wà ní ẹ bó ṣe farabalẹ̀ tó ń gé ẹ̀gẹ́ ẹni ẹlẹ́ni tó ń gé fún màálù wọn wípé kí ẹ̀yin tẹ̀ ń jẹ màálù gan pàápàá ẹ wo anyway tó ń gé ẹ̀gẹ́ wọn tó ń gé fún màálù ìjọba ò rí yẹn o ìyá Rẹ̀mí Tinubu rí yẹn o ẹ̀yin lẹsẹ pé kó máa lọ dáko tẹ̀ ń dáko etílé tẹni kó máa lọ dáko oko lọ́dá nísìnyí o ṣé ẹni tó ṣe léyìí nísìnyí ṣé gbèsè kan lọ́dá sí àbí bẹ́ẹ̀ kọ́ ṣé wọn ọ̀dà sí àti pé ẹ̀yin gọ́vnà olórí burúkú ni gbogbo yín látòkèdókè gbogbo ẹ̀yin gọ́vnà Nàìjíríà pátápátá anyway kò sí ètò kan ìpàdé gbogbo ẹ̀yin gọ́vnà ilẹ̀ Yorùbá olórí burúkú ni gbogbo yín Ọlọ́run ní ṣoríire tálálẹ́ bá ní kó dáa fún yín ọlọ́sàn máa yẹ ẹ́ ni Ọlọ́run dáàtì jàtìrìdèrè ló máa gbẹ̀yìn ayé yín ní kú síbi àìsàn tí ò gbóògùn ló máa ṣe gbogbo yín pátápátá tẹ máa fi kú Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ ọlá títóbi Ọlọ́run ọlá Mẹ́kà ọlá Mẹdínà ọlá Al-Qur'ani kẹrin ìwé mímọ́ alápọ̀nlé jùlọ ọlá Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlá ní oṣù tá a wà yìí àìsàn tí ò gbóògùn ló máa ṣe gbogbo yín pátápátá inshallah bí kúndúrà tó lè la bẹ́ẹ̀ ni àfitẹ́bá ronúpìwàdà ni kò ní jẹ́ bẹ́ẹ̀ fún yín Ọlọ́run ọlá inú àwẹ̀ tí mo wà yìí ọlá ìjẹun ata ìjẹun epo mi látàárọ̀ gbogbo yín gọ́fìnà ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe fi ara ní àwọn ọ̀ràn mi ní ṣoríire àìsàn tí ò gbóògùn ló máa ṣe yín pátápátá owó tẹ̀ ń kó yẹn ní farare ná lágbára Ọlọ́run tẹ́ bá tún wá kú yẹn owó yẹn máa parun mọ́ yín lọ́wọ́ ni ẹjọ́ tó rọ lọ́wọ́ ẹ̀yin gọ́fìnà Lagos State ṣé owó security tó ń fún yín ibo lẹ kó sí níbo lẹ ń kó sí ẹ ń fowó security ẹ fi ń ra plane ẹ ń fowó security ẹ fi ń ra mọ́tò ẹ ń fi owó security ẹ fi ń kọ́lé ẹ ń fi owó security ẹ fi ń rán ọmọ yín lọ sílùú òyìnbó ẹ ń fi owó security ẹ fi ń travel káàkiri gbogbo àgbáyé ẹ ń fowó security ẹ fi ń gbé àlè lọ sí club àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ní ṣoríire Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ ìnira lẹ máa fi lólé ayé yín ẹ̀yin gọ́fìnà Lagos State ẹ̀yin olórí burúkú máa ṣàǹfààní èpè máa lè yìí Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ àṣẹ bẹ́ẹ̀ ni rẹ́rà mi ṣàkíyèsí ẹ ṣe àṣẹ wà bó ṣe máa rí fún wọn ni olórí burúkú ni wọn. ẹ̀yin lákúra wá ẹ̀yin báńdíìtì ẹ̀yin Boko Haram èyí tẹ̀ ń ṣe yóò dáa Ọlọ́run èyí tẹ̀ ń ṣe yóò dáa Ọlọ́run mo ti sọ rí ẹ má gbé àwọn mẹ̀kúnnù mọ́ ẹ lè rówó gidi gbà lọ́wọ́ àwọn mẹ̀kúnnù owó tẹ máa rí gbà lọ́wọ́ àwọn mẹ̀kúnnù owó tá máa dá fún wọn ni irú 17 million tẹ gbà lọ́wọ́ Prince Ọjàkùẹlẹ àbí kí lórúkọ ìyẹn owó yẹn chicken change nìyẹn tààtà ọ̀pá mélòó nìyẹn fẹ́ tó yín rà nǹkan ọjà mélòó nìyẹn fẹ́ tó yín rà ẹ má gbá àwọn mẹ̀kúnnù mọ́ tẹ bá gbá àwọn mẹ̀kúnnù ìmí máa rówó san ìmí ò ní rówó san àmọ́ máa forí gbárí káàkiri láti máa dáwó fúnra wa ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fọlọ́run ọba bẹ̀yìn mo fi gbogbo nǹkan tẹ bá yẹ kó fi bẹ̀yìn mo fi bẹ̀yìn ẹ má gbá àwọn mẹ̀kúnnù mọ́ ẹ jọ̀ọ́ ẹ má lọ gbé pírẹsidẹ́ǹtì mo mọ̀ pé security yẹn máa tight gan but gbogbo ọ̀nà ẹ ní àwọn sophisticated ta lọ́wọ́ náà ẹ ní àwọn nǹkan ṣé bówó tẹ̀ ń gbà náà ẹ fi ń ra àwọn nǹkan ọjà náà ni ẹ máa lọ gbé wọn àwọn yẹn ni kẹ́ máa lọ gbé tó bá yẹ kẹ́ gbé president ẹ gbé tó bá yẹ kẹ́ gbé governor ẹ gbé tó bá yẹ kẹ́ gbé senate president tó tí ikùn ẹ̀ dàbí omi ẹ̀wà yẹn ẹ̀wọ̀n apá bí olè ẹ gbé tó bá yẹ kẹ́ gbé senate gbogbo pátápátá ni kẹ́ máa lọ gbé gbogbo politician yẹn ni kẹ́ máa lọ gbé àwọn ọba kọ̀ọ̀kan náà tí wọn ò ṣe ti Yorùbá nation tó ń fẹ́ ká gbalẹ̀ Yorùbá ẹ lọ gbé wọn ẹ lọ gbá àwọn ọba yẹn náà ẹ gbé wọn ẹ ti sinmi lórí wọn ẹ gbé wọn ẹ lọ gbá àwọn ọba yẹn náà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin lákúráwá ẹ̀yin Boko Haram ẹ̀yin bandits ẹ máa lọ gbé wọn ẹ máa lọ ẹ máa lọ gbá àwọn ọba yẹn ẹ lọ gbé wọn ẹ wá wò mo mọ̀ pé gbogbo yín náà lè ti máa rí o ẹ kàn jẹ́ kí n play ẹ gbogbo yín náà lè fún àǹfààní àwọn tí ò tí ì rí ni o fún àǹfààní àwọn tí ò tí ì rí ẹ jẹ́ kí n. orúkọ mi ni ọmọọba Ìnàlá Joseph Ọ̀jájúmọ́ National President Afẹ́nifẹ́re Youth Council Youth Wing ní oṣù tó kọjá on the 17th
tí mo lọ sí ìlú Àbújá láti Àbújá mo lọ sí Kano fún on a business trip. Àwọn ajínipa Fúlàní express wọ́n ambúṣì mọ́tò mi ní Àkókò lẹ́yìn ìgbà tí mo ju bí 3 minutes drive lọ́dọ̀ àwọn sójà àti àwọn Àmọ̀tẹ́kùn wọ́n ti jú agbé wọ́n ti spray ìbọn wọn yìnbọn so ìbọn 19 bullet wọ́n ní sí mọ́tò tí mo wà yẹn so ìbọn méjì bà mí ní ìdí jẹ́ pé a ti yọ ẹyọ kan ó sì pẹ́ ẹyọ kan tí a tó yọ tí a sì ń bẹ Elédùà ràn mí lọ́wọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ ìdí yìí ni mo fi bá àwọn press sọ̀rọ̀ láti lè ṣàlàyé danger àti ewu tó wà ní ilẹ̀ Yorùbá ọ̀gbẹ́ Nàìjíríà àti nílẹ̀ Yorùbá fún àwọn àgọ́ tí Fúlàní herdsmen tí wọ́n ti ní káàkiri nílẹ̀ Yorùbá láti máa dà wá láàmú. Ó kàn ṣe ni láàánú wípé nǹkan tó ṣẹlẹ̀ sí mi because mo ò tẹ̀rọ pé nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ sí èèyàn bí mi because mo máa ń gbọ́ ni mo tẹ̀ nǹkan tójú mi rí ó ṣe ni láàánú because every day I was subjected to torturing. Nínà akọ̀ròyìn lóru lójoojúmọ́ àjẹun fún 12 days akọ̀ròyìn kiri so nǹkan tí mo rò tíjọba lè ṣe pàápàá jùlọ àwọn gómìnà wa ní South West ní pé ó bí dandan gẹ́gẹ́ bí kọ́ńkọ́ń ìfẹ́ as a matter of urgency kí wọ́n pe Youth and Security Summit bẹ́ẹ̀ bá dà gbogbo àwọn ẹ̀ka gúúpù Yorùbá wọ́n lè come together wọ́n lè can be able to harmonize and restructuring the so-called Àmọ̀tẹ́kùn. I'm sorry that I used to call because àwọn Àmọ̀tẹ́kùn wọ́n ṣe bọ́ ṣiṣẹ́ tẹ́lẹ̀ wọn because nígbà tí ọ̀gbẹ́ni olóògbé gómìnà ìpínlẹ̀ Ondo akọ̀lẹ̀ olùkọ́nà kó forúkẹ́ àgbẹ̀ Afẹ́nifẹ́re fún ní award gẹ́gẹ́ bí best South West governor ló jẹ́ tó yẹ pé he is a very courageous man, a man that is fearless and had talked toward the face of the president. And the one we have there now, I'm calling upon them, the South, particularly the Lagos State governor, because there are society tí mo lè sọ tó jẹ́ national security tí máa bá àti àgbẹ̀gẹ̀ tí mo lè sọ tí máa lè sọ fún àwọn gómìnà pé kan báyìí ni mo rí kan báyìí lọ sọ pàápàá jùlọ àwọn àgọ́ tí wọ́n ti ní káàkiri ní Ondo wọ́n ní 27 camps and other places lọ́ṣù lógùn. In fact, wọ́n sọ fún mi pé àwọn ọmọ làwọn jí làwọn jí àwọn ọmọ gbé ní Ṣàgámù ní January. Wọ́n tún yẹn pa àwọn ni pé they are coming a very hard way. Every in the last 2 weeks, tí wọ́n ti pè ní tí wọ́n ti release mi, wọ́n ti kidnap wọ́n Àkúrẹ́ north Àkúrẹ́ north ni àlọ́wọ́ mo gbọ́ pé àwọn student kan bọ̀ láti ọwọ́ àbí àkùngbà tí wọ́n kidnap tí wọ́n fún lótú tí wọ́n tó ń gba 10. All things that happen. I've got Ondo State. His Excellency Governor left Ayédàtiwa, and I know he's going to listen. I know he's going to do the right thing. He should be able to tap his bed because the Fulani men are well equipped. What their recipe láti dojú ìjọkọ àwọn ọmọ ilẹ̀ Yorùbá. Ìyẹn ni pé bí pásá ò bá fura lọ́rọ̀ wa báyìí pásá ajá sọlọ́bájọ́ ò bá dẹ̀ fura àjà ó jìn. Ó dáa bàbá ní ká wò ó ilẹ̀ Yorùbá ó ti kó lọ́rọ̀ pé ń bọ̀ ó ti dé lóhun tí ń bẹ nílẹ̀ yìí ò torí pé nǹkan yìí ti egungun ti dàpọ̀ mọ́ ẹran ti wọnú egungun báyìí àfikún lọ́wọ́ bá mi kí ó wá gbà wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ ti sọ ṣáájú lẹ́ẹ̀kan pé púpọ̀ náà rọ̀ lẹ́lẹ̀ sọ kí a fi mọ ní àbá ibẹ̀ yẹn. Ní gbogbo ọjọ́ tẹ́ lò lágọ̀ọ́ àwọn ajínigbé wọ̀nyí kí ni ẹ̀yin rò kó jẹ́ èròǹgbà wọn tí wọ́n fi ń kúrò àwọn ìwà tí wọ́n kù yìí? Wọ́n mọ̀ ń ṣe kan tó ń ṣe ni and because nígbà tí wọ́n negotiate pẹ̀lú wa àwọn tó kọ́kọ́ sanwó wọ́n lọ sanwó ní Kaba lẹ́gbẹ̀ẹ́ checking point wọ́n àwọn kan wà in fact wọ́n bá àwọn ẹgbẹ́ yẹn ti sọ wọ́n bá àwọn kan ṣe tó jẹ́ security agency because báwo ni ẹ ṣe máa lọ sọ ransom lẹ́yìn checking point àti pàápàá jùlọ very close to Nigeria prison service ní Kaba. Ni wọ́n ti lọ sọ sẹ́rẹ̀ ransom. Second ransom tí wọ́n sọ arákùnrin kan tó ń jẹ́ pọ̀ tó gbé nílùú Ìbàdàn ó sọ tiẹ̀ ní Ìkàrẹ́ in the same thing níbi ransom àmì níbi checking point and tèmi gan tí mo sọ
ìtẹ́lẹ̀ kí sọ́nà tó kọ́ contract nọ́mbà mi láàrin láti Kaba akó ní Kaba ní aago mẹ́rin tàbí ìsìnrìn Kaba ní ìpínlẹ̀ Kogi. ní Kogi láàrin lọ sí Ẹdó ní Ìbílò aago méjì àbọ̀ aago mẹ́tàlá dé Ìbílò lọ́jọ́ yẹn. Nígbà tí ìyàwó mi àti àbúrò mi kọ́ mi tí wọ́n sọ jáde tó ń gbé ewé lọ́sùn tí mi wọ̀ ibi checking point lórí kan tó dúró sí ibẹ̀ lọ́n gbà wọnú gbó táwọn kẹrà bí mẹ́jọ táwọn fọ́nrẹ́jà sọ pé fàtà kó I can't even say it here but this is against national security. You understand? So definitely àwọn ọmọ ìlú tó jẹ́ Yorùbá tó jẹ́ ọmọ Ẹdó àmì ọmọ ìbí ọba wọn ṣiṣẹ́ bá wọn ṣiṣẹ́ Bí kúlé ò bá pa ni, torí ó lè ilé ò lè pa ni. òun nìyẹn o ohun tí Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ohun tó ń sọ nìyẹn o tàbí ohun tó ń sọ kọ́ nìyẹn ni ibà wọn Yorùbá lọmọ ẹni tó gbé yẹn tó bá jẹ́ pé wọ́n ti fi Chief Sunday sílẹ̀ bó ṣe jẹ́ pé halẹ̀ náà ni bẹ́ẹ̀ ṣe ń sọ bó wáyé kó ti fi Chief Sunday Ìgbòho sílẹ̀ kúkú pààyàn kankan kò nẹ́jẹ̀ èèyàn lọ́wọ́ kò pààyàn kankan lájọ́ tó ti sọ pé àfẹ́ Fúlàní ṣé nítorí ìwà táwọn Fúlàní yìí ń wù ìwà òṣì orí burúkú tó ń wù yìí náà ni tó lọ ń bá àwọn ìyá wa sùn àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa tó lọ ń bá wọn sùn wọnú oko tó lọ ń pa àwọn àgbẹ̀ wa ṣé nítorí ẹni Chief Sunday Ìgbòho ṣe sọ pé káwọn Fúlàní máa lọ tó wáyé kó ti fi wọ́n sílẹ̀ ni ṣé gbogbo eléyìí máa ṣẹlẹ̀ gbogbo ẹni tó bá ti fẹ́ ran ọmọ Yorùbá lọ́wọ́ tó bá ti fẹ́ gba ọmọ Yorùbá sílẹ̀ tó bá ti fẹ́ yọ ọmọ Yorùbá nínú ewu lẹ máa ń fẹ́ pa ẹ̀yin ìjọba Nàìjíríà lẹ máa ń fẹ́ pa tẹ bá ti kọ́kọ́ fi bribe tẹ bá ti kọ́kọ́ fún ní kó gba bribe tó ń tọ́ bá ṣe pé òun ò gba bribe nǹkan tó kàn ní pé kẹfẹ́ pa torí pé ẹ ti gbé bribe ẹ ti fún ẹ ti pè Chief Sunday Igboho ẹ ti pè níwájú ẹ ti pè lẹ́yìn ẹ ti pè kọ̀rọ̀ ẹ ti pè lórí fóònù torí gbogbo gbàyẹn náà tó ṣe pé àfẹ́ lọ sí gàngàn àìmọye ọba tó pè pé má ṣe o tí yẹn sọ pé àwọn ọ̀ràn òun lè lè ṣe ogun yẹn lórí kó bí ó lè gbà ni tó wọ́n pé yes kíní yìí àfẹ́ mọ́ ara mi ò gbà wọ́n ṣe ń pa àwọn ọ̀ràn mi wọ́n ṣe ń bá àwọn ìyá wa sùn ìyẹn ẹ̀yin ọba tẹjọba lé wa lórí nígbà tó tún wà ní Kútọ̀nù náà ṣé wọ́n gbowó lọ bá wọn ní Kútọ̀nù wípé kí Chief Sunday Igboho gbowó kó jáwọ́ nínú Yorùbá nation àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo tó bá ti fẹ́ gbalẹ̀ Yorùbá sílẹ̀ ní tẹ́ ẹ̀ bá rí pa ẹ máa fẹ́ bribe ẹ̀ ní ẹ máa kọ́ fẹ́ bribe ẹ̀ náà tó bá lóun ò bá bribe nǹkan tẹ́ fẹ́ ṣe fún ẹ fẹ́ pa ni irú ìtẹ́lọ ṣe fún Délé Fárótìmí nìsín Délé Fárótìmí ló bí pé bóyá èèyàn ní pé kó má lè sọ̀rọ̀ ẹni pàṣírí yín ti tú ó kọ̀wé jáde ó sọ gbogbo atrocity tẹ commit ó sọ sínú ìwé yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ní ìsìn ẹ̀yin Afẹ́nifẹ́re ẹ ti fà á mọ́ra ẹ ti fún lóyè àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó kọ́ níkà tó ṣe ni tínú ẹ̀ náà wà ń bẹ̀ lọ́rọ̀ Délé Fárótìmí ẹni tó kọ́ níkà tó ṣe tínú ẹ̀ náà wà ń bẹ̀ mo ti sọ náà tẹ́lẹ̀ pé gbogbo tẹ́ bá ń sẹ́ pé wọ́n Nàìjíríà tàbí tẹ́ bá ń criticize ìjọba nígbà yìí tẹ́ bá ń kí ọmọ bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀yin náà fẹ́ òye ni ẹ fẹ́ post ń bẹ̀ ni ẹ fẹ́ post ẹ fẹ́ kọ́ fún yín lóyè ni ní ìsìn tó bá ti fún yín lóyè wọ́n ti pa yín lẹ́nu mọ́ ẹ̀ ní lè sọ nǹkan kan mọ́ wọ́n á máa fún yín lé irun bread irun owó ṣé yẹn orí ajẹ́ǹjẹ́ tán ló yẹ ká máa béèrè oore tó jẹ́ pé àwọn ọmọ wa a máa jẹ a máa fi lọ́mọ lọ́wọ́ ọmọ wa ìran kẹrin ìran karùn-ún wa náà máa jẹ́ ń bẹ̀ ní ká gbalẹ̀ Yorùbá wa kì í ṣe peanut tó ń fún yín táwọn Fúlàní tó ń jẹ gbogbo nǹkan ọrọ̀ ajé wa tó ń ráìdì wa lórí ilẹ̀ wa tó ń oppress wa tó ń control wa lórí ilẹ̀ wa ṣé yẹn lẹ fẹ́ kọ́ máa fún yín lówó kọ́ máa fún yín ní peanut kí lẹ fẹ́ fi peanut ṣe wọ́n ti fún Délé Fárótìmí ní wọ́n ti gbé nǹkan kan lé lọ́wọ́ I'm sure pé gbogbo bó ṣe ń criticize ìjọba wọ́n lè má lè criticize mi ò bú yín o mi ì bú yín Délé Fárótìmí mi kàn sọ̀rọ̀ náà ni o wọ́n lè má lè fẹ́ criticize wọn mọ́ ní ìsìnkú wọ́n ti pa wọ́n lẹ́nu wọ́n báyìí ní ìsìn pé kọ́ má lè sọ̀rọ̀ mọ́ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ohun tẹ́ fẹ́ jẹ ní ìsìn òun ló wà lórí yín ẹ jẹ́ ro ohun tẹ́ máa jẹ ní ọjọ́ iwájú ohun tẹ́ ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá kò jẹ́ kẹ́ gbọ́n ro ohun tó máa ṣẹlẹ̀ sí ìran yín ní ọjọ́ iwájú torí ambition èèyàn kan ambition Tinubu àbí bóyá torí pẹ̀lú bẹ̀rù Tinubu ni ẹ fi báwo ṣe máa sọ ẹ fi èmi ò kù sí ètò kẹmi pẹ̀lú Nàìjíríà ẹ fi èmi ọmọ Yorùbá 60 million ọmọ Yorùbá ẹ jẹ́ ká tún kàwá tàwa ní diaspora ní ọmọ ká sọ pé ẹ fi èmi 80 million ọmọ Yorùbá torí pé tílé bá dùn kí láwọn ọ̀fẹ́ máa ṣe ń lo òyìnbó a máa wálé náà ẹ fi èmi 80 million ọmọ Yorùbá torí ambition èèyàn kan ambition Tinubu ẹ fi ń wé ewu ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ ti jẹ dòdò ẹ lè sọ dòdò mọ́ wọ́n ti fi dọ́là wọ́n ti fi gbàṣẹ lẹ́nu yín mọ́ ẹnu yín ò tọrọ mọ́ ẹnu yín ò táṣẹ mọ́ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá
torí peanut tó ń fún yín, torí gold tó ń fún yín. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá yìí púpọ̀ nínú yín dẹ̀ ló ń gbé màálù fún àwọn Fúlàní. Àwọn Fúlàní tí ẹ lè sọ̀rọ̀ pẹ̀lú bí Fúlàní ṣe ń fi màálù wọn bó ṣe fi ń jẹ oko wa, tẹ́ ẹ lè sọ̀rọ̀. Torí kùsà tó ní kẹ́ máa wà, torí gold tó ní kẹ́ máa wà, ẹ lè sọ̀rọ̀ mọ́. Ọlọ́run á bí yín. Èmi ò ṣépè fún yín o, èmi ò tó bẹ́ẹ̀. Kábíyèsí o, kábíyèsí, mo yíká ọ̀tún, gbogbo yín mò ń kí o, mo yíká òsì, kádé pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí orúkẹrẹ ọjọ́ kìíní. Mi ò bú yín o, mò ń sọ̀rọ̀ ni o. Mi tó bẹ́ẹ̀ o, mi tó bẹ́ẹ̀ láti bú yín o. A kàn ń sọ̀rọ̀ ní ẹ̀yin kábíyèsí. Kí ló dé? Wọ́n ń pa àwọn ọmọ Yorùbá. Wọ́n ń pa àwọn ọmọ Yorùbá, ẹ̀yin kábíyèsí. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ̀yin ọmọ ìyá mi, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀. Rálì wa máa tó dé, rálì wa máa tó dé, jáde tán. Mi ò lè wá kú òlè joyè lè bàbá ẹ̀. Bẹ́ẹ̀ ni, mi ò lè wá kú kọkọ lè joyè lè bàbá ẹ̀. Kábọ̀ torí àwa kì yóò kúkú kíkú kọ bí kì í ṣe yíyẹ káwọn lè máa ròyìn iṣẹ́ Olúwa. Kò sí kú lójú wa, àtíkè ló wà ń bẹ̀. Ìjọba Nàìjíríà tá a bá fẹ́ ṣe rálì wa, tí ẹ bá dé àwọn DSS síta àbáwọn pólísì síta, wàláhì eléyìí yàtọ̀ sí àwọn ọmọ EndSARS o. Ó lè yàtọ̀ sáwọn ọmọ end bad government o. Ọmọ Yorùbá lélẹ́yìí o. Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́. Peaceful rally ni o. Àmúbọ̀dá ni àmúgọ́ àmúkọ̀kọ̀ dání o. Peaceful rally ni right wa dẹ̀ ní oní gbogbo àgbáyé. Right wa ni ó wà nínú Nigerian constitution. Ká fi ẹ̀hónú wa wọn o. Tíjọba bá ṣe nǹkan tó dá fáwọn aráàlú, ká fẹ̀nú wọnú wa wọn ni o. Tẹ́ ẹ bá dé àwọn pólísì jáde tàbí army tàbí DSS, tẹ́ bá dé wọn jáde, tẹ́ bá ní kọ́ wá ṣe kinní yẹn fáwọn ọmọ Yorùbá. Èyí tó bá jáde jáde nínú ẹ̀yin uniform man tó bá tẹ̀ jáde, ẹ ti dágbére ńlé bí àṣà bọ̀dá mi kan, ẹ̀gbọ́n mi kan tó sọ bẹ́ẹ̀. Bọ́dà mi Shakiru Azeez, wọ́n sọ pé kẹ́ ti dágbére ńlé wípé ó dàbọ̀ fáwọn fámìlì yìí o. Torí ìbọn tẹ gbé dání yẹn máa dojú ìjà kọ yín ni o. Fáwọn ọmọ Yorùbá, ìbọn tẹ gbé dání ó máa dojú ìjà kọ yín ni o. Ọlọ́run, ẹ ti gbọ́ tìdí yọrí, ó máa dojú ìjà kọ yín ni o. Ọlọ́run ẹlẹ́dàá gbọ́. Ẹ má tráyẹ̀ o. Ẹ má fa nǹkan tí ò yẹ tí ẹ nǹkan tẹ́ni lè finish, ẹ má start ẹ o. Ìjọba Nàìjíríà, ọmọ Yorùbá máa ṣe rálì o. Ẹ jáde, ẹ̀yin ọmọ Yorùbá ẹ jáde. Tábàdé ti fẹ́ ṣe rálì yẹn, ṣé rí kò dìgbà tí lóòótọ́ mo mọ̀ pé àwọn aráàlú òyìnbó, ẹ jẹ́ kí n ka èmi náà, àwọn aráàlú òyìnbó, torí àá ti ń ṣe Yorùbá nation yìí náà ó ti pọ́dún 4. Oníkálukú ló ti náwó sínú èmi fún ara tèmi. Ẹ jẹ́ pé gbogbo wa táwa lóyìnbó, oníkálukú ló ti náwó sínú Yorùbá nation yìí. Wìdúró pé bóyá a máa rí gbà kó tó di pé ìyá àjà lọ, ó fi apẹ̀rẹ̀ gbé ìjà lọ wá sáàrin wa, tí wọ́n sọ pé kó wá dá wa rúṣà tó ṣàpín sí méjì. Àkọ́kọ́ ẹjẹ́ kí n sọ gbogbo ẹ̀yin ọmọ onítìrì, ẹ padà wálé, ẹ máa bọ̀, ẹ jẹ́ ká jọ ṣe àjòjì ọwọ́ kùn gbẹ́rù dòdí, ẹ jẹ́ ká jọ ṣe kinní yìí, ṣe ti gbọ́. Ẹ fi ìyá àjà lọ sílẹ̀, ìyá yẹn ti lọ, àrọ́ àmìrábì láàrin ẹnìkan kì í rábọ̀ ẹ̀, ó ti lọ. Ẹ máa bọ̀, a máa gbà yín. Ẹ jẹ́ ká jọ ṣe ká dira lóṣùṣù ọwọ́. Ṣé ní bá ṣe bẹ̀rẹ̀ tó wó ṣú tí a gbé ẹ̀mí ìjọba Nàìjíríà tá gbé ẹ̀mí wọn gbóná yẹn, ẹ jẹ́ ká jọ padà, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ ń kúnlẹ̀ fún yín. Ẹ wò orí kúnlẹ̀ ni mo wà yìí, ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ti bá onítìrì lọ, tó nítìrì tó ti fọpọlọ kó lọ, ẹ máa bọ̀, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ẹ padà. Tá bá ti fẹ́ ṣe rálì, ẹ sọ fún ẹ̀yin tẹ́ wà lóyìnbó, ẹ sọ fún àwọn èèyàn yín ní Nàìjíríà kán jáde, nílẹ̀ Yorùbá kán jáde fún rálì. Ẹ jẹ́ wà lóyìnbó yìí náà, ẹ padà wá, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Mo fi Jésù tẹ́ ẹ sí bẹ̀ yín, mo fi Ànábì Muhammad sallallahu alaihi wasallam mo fi bẹ̀ yín, ẹ padà wá. Ẹ fi onítìrì sílẹ̀, kò ní nǹkan kan ṣe, ìránṣẹ́ èṣù ni wọ́n rán wá ni, ó dẹ̀ ti ṣiṣẹ́ tó máa ṣe, ó ti lọ. Ẹ máa bọ̀, ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀. Ẹ ní àìrìnpọ̀ ejò ló ń jẹ ọmọ ejò níyà. Ọkọ bá lọ síwájú, tí kinní kan bá ń tẹ̀lé wípé wọn ò bí aláya kinní kan dá, kó ẹ ti mọ nǹkan tí ẹ bá mi fi kún ìmọ̀ kò yé mi, ẹ ṣáà join ẹ papọ̀. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká jọ ṣe rálì yìí. So anybody, gbogbo wa táwa nílùú òyìnbó náà ni a ti náwó. Ṣé wàá rí nǹkan tó tẹ̀lé jẹ́ káwọn èèyàn kó máa náwó mọ́ báyìí ní ìsìn ni pé orí burúkú tí ìyá àjà lọ ṣe, tó fi agbárí, tó fi brain, ọmọbìnrin yẹn ní brain, but brain tó ní tó bá yẹ kó fi ṣe nǹkan tó dáa, tó bá lóyún ní positive way ni kò bá dáa, negative ló máa fi lo brain yẹn, ó dẹ̀ máa kó títí ẹ̀ wájú. Tó fi agbárí, tó fi gba $1 million lọ lọ́wọ́ yín, mo mọ̀ pé ara máa ta ẹ̀yin èèyàn, ẹ̀ ní fẹ́ dáwó mọ́ sínú Yorùbá nation. Ẹ wọ mìíràn kò ń ṣòwò gidi kan náà, 10 ní ìlú tẹ́ bá wà. Bí mo ṣe wà ní Europe nísìn, €10, àwọn ti British £10, America $10, 10 ní ìyẹn náà kò tún fún àwọn èèyàn, kò yá àwọn èèyàn lára, torí kan tí Dúpẹ́ Onítìrì, Àlẹ́ Abíọ́lá, concubine number 18,
kùkùté ojú ọ̀nà 2x2 ẹ̀kẹta rárá torí nǹkan tó ti ṣe tó ti fagbárí gbowó lọ lọ́wọ́ yín kò yá yín lára wípé kẹ́ dáwó mọ́ ṣùgbọ́n ẹ má rò bẹ́ẹ̀ ó ń tẹ̀yìn ò bá ara rọ́ kò ní ròótọ́ ṣé rí gbogbo yẹn ọlọ́run ti fi ọlọ́run àjùlọ ọlọ́run fi wọ̀n wá ní ọ̀nìyẹn ó fi wọ̀n wípé ẹ̀yin ẹ fẹ́ gbòmìnira fún ara yín ni èmi ni bàbá master planner ẹ̀yin ọlọ́run wò wá ń gbà yín ni pé ẹ máa ṣe lọ tẹ́ bá lè ṣe ṣùgbọ́n nísìnyí ọlọ́run ti promise wa pé òun ti fẹ́ bá wa dá sí i ó dẹ̀ máa bá wa dá sí i a dẹ̀ máa gbà á ni ọlọ́run ló fẹ́ ṣe léyìí kì í ṣàwà so ẹ má wo gbogbo èyí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn yẹn náà ṣé iṣẹ́ yẹn tèmi náà ni bí mo ṣe wà yìí mo tún gba rálì nígbà tó ń ṣe àwọn tó bá mọ̀ lọ́mọ̀ ọlọ́run mo tún gba rálì mo náwó mo mọ iye tí mo ná bẹ́ẹ̀ ni mo ń ṣọwọ́ gbowó ni mi kọ́ péye kan lọ mo tún ní àwọn ẹgbẹ́ tí mo tún kó jọ ní láti mi ní sọbẹ̀ torí àwọn Nigeria government nílẹ̀ Yorùbá ṣá ẹ má jẹ́ kí n sọ tán sì wà ní láwọn ẹgbẹ́ tí ẹ mọ̀ kéèyàn kẹ́gbẹ́ jọ ṣé ẹnu lásán ló fi ń kẹ́gbẹ́ jọ ni lórí pé kí Yorùbá nation yìí kó lè ṣe kinní pé tó bá tó báyìí tó bá ṣe ẹ mọ orúkọ bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kí n go into details ya ṣe understand owó ni kì í ṣe gbogbo èèyàn náà náwó oníkálukú wa náà ló náwó sí pé ká lè gbalẹ̀ Yorùbá yìí kì í ṣe pé yà ń jẹ wá ń bì báyìí náà àwa wà òkè land of opportunity níbi tí mo wà yìí náà àwọn opportunity adúpẹ́ pàtí kúrò Nàìjíríà ṣùgbọ́n àwọn ọ̀ràn wa náà àwọn ọ̀ràn wa káwọn náà lè gbádùn ní bá ṣe ń gbádùn bẹ́ẹ̀ káwọn náà lè gbádùn ní gbogbo èyí tá à ń ṣe yìí so gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó torí Ọlọ́run ẹ má jẹ́ kó sú yín ọ̀tẹ̀ yìí Ọlọ́run ti bá wa náwó sí fight to finish lélẹ̀ ìta wà yìí bẹ́ẹ̀ ni pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tán jà ló dà ní eléyìí tá wà báyìí ní Ọlọ́run ti bá wa náwó sí bẹ́ẹ̀ ni ó ti promise wa pé ó ti bá wa náwó sí ẹ à lè dá ṣe a ò lè ṣe Olúwa bá wa ṣe a ò lè gbà